Ọlọrun ti pinnu lórí ẹni tí ipò ààrẹ Ilewa Naijira kàn. Pasitọ Adeboye ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìyàwó mi ń rọbí lọ́wọ́ lásìkò tí mò ń kànṣẹ́ lọ́wọ́ ni o. Portable kí ọmọ tuntun ọmọkùnrin làǹtìlanti káàbọ̀ sí ilé ayé. Iya Olorin tó dolóògbé tí ọlọ́pàá ṣekúpa nípínlẹ̀ Delta ní kí wọ́n ṣekúpa àwọn agbófinró náà gẹ́lẹ́ bí wọ́n ṣe pa ọmọkùnrin òun. Ẹbí ọlọ́kadà tó kú nìbàdàn lẹ́yìn táwọn ọlọ́pàá dá dúró ké gbàjarè o tí iléeṣẹ ọlọpàá sì ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Ìjọba Amẹrika ní àwọn ti dẹwọ ìrànwọ àwọn sí Nàìjíríà bí ìjọba Tinubu kò ṣe rẹ́yìn ikọ̀ afẹ̀jẹ̀wé alakatakiti ẹsin tó ń ṣekú pa Kristẹni. Ó tún ṣẹlẹ̀ o, àwọn èèyàn ẹ̀yà Haúsá jáde fẹ̀hónú hàn fún ikú ọlọ́kadà kan tí wọ́n ló tún tọwọ́ ikọ̀ agbófinró ọlọ́pàá wáyé nílùú Ìṣẹ́yìn. Iléeṣẹ ọlọpàá dènà ìkọlù míì ní Angwan Rukuba. Wọ́n fi ìgbóró òfin gbé àwọn 9 nípínlẹ̀ Plateau. Ó lágbára o, agbébọn kọlu ibùdó ọlọ́pàá ní Kwara, yìnbọn pa 3 tí 2 míì sì farapa. Ikọ̀ Àmọ̀tẹ́kùn náwó gan àwọn afurasí ajínigbé nínú aginjù nípínlẹ̀ Ògùn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọlọ́run ti pinnu lórí ẹni tí ipò ààrẹ Ilewa Naijira kàn. Pasitọ Adeboye ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Olùdarí àti pásítọ̀ ilé ìjọsìn Redeemed Christian Church of God, ìránṣẹ́ Ọlọ́run Ipo Aare Adeboye ti sọ wípé ààrẹ Nàìjíríà tó kàn ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 yóò jẹ́ yíyàn nípasẹ̀ Ọlọ́run. Ẹni tó ń sọ̀rọ̀ lásìkò ìpàdé àwọn òṣìṣẹ́ ní ọgbà ilé ìjọsìn Redemption City lójú ọ̀nà márosẹ̀ Èkó sílẹ̀ Ìbàdàn lọ́jọ́ àbámẹ́ta Sátidé, Adeboye sọ wípé àbájáde ètò ìdìbò náà kọjá òye ìmọ̀ ẹ̀dá. Ó tẹnumọ́ pé ìfẹ́ Ọlọ́run ni yóò wá sí ìmúṣẹ níkẹyìn. Adeboye ṣèkìlọ̀ fún àwọn ènìyàn Nàìjíríà tako àìbalẹ̀ ọkàn lórí ọ̀rọ̀ òṣèlú dé. Ó fi kún pé Ọlọ́run sì ni atóbi jùlọ lórí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Ó sọ wípé òun ò sọ wípé kí àwọn èèyàn má kópa nínú ètò òṣèlú, ṣùgbọ́n ó ní a gbọ́dọ̀ lóye pé Ọlọ́run nìkan ló ní final say, ló ní àṣẹ tó ga jùlọ nínú ọ̀rọ̀ ẹ̀dá láyé. Adeboye rọ àwọn aráàlú kí wọ́n kún fún àdúrà kí wọ́n sì wà lálàáfíà bí ètò ìmúrasílẹ̀ ìpalẹ̀mọ́ òṣèlú ṣe ń gbìnàyà ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ó fi kún pé àwa náà lè kópa tiwa níbẹ̀, ṣùgbọ́n ká máa gbàdúrà ká sì gbẹ́kẹ̀lé Ọlọ́run. Àlùfáà náà kọ ìhà sí ọ̀rọ̀ tó tẹnu ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore jáde, ẹni tó ṣàpèjúwe rẹ̀ Bíṣọ́ọ̀bù David Oyedepo àti Pásítọ̀ William Kumuyi gẹ́gẹ́ bí bàbá àwọn ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà. Adeboye dá àpèjúwe náà tó pé òun ní bàbá àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè nù bíi omi ìsanwó. Ó ní pé ìdarí àwùjọ àwọn ọmọlẹ́yìn Kristi ní Nàìjíríà dá lórí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà, Christian Association of Nigeria (CAN), tí ààrẹ ẹgbẹ́ náà ń sojú fún gbogbo Kristẹni lórílẹ̀-èdè Nàìjíríà. Sowore ní àwọn ni bàbá àwọn ọmọlẹ́yìn Kristi, ṣùgbọ́n àwọn ni bàbá tó ń darí ìjọ. Adeboye ní kò kúkú sí ní tòótọ́, òun kò fẹ́ jẹ́ bàbá gbogbo Kristẹni lórílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ́ òun lọ́rùn láti máa jẹ́ bàbá Redeem, bàbá ìjọ Redeemed Christian Church of God. Ojúṣe iṣẹ́ ìránṣẹ́ náà tó fún òun. Ó tẹnumọ́ pé ààrẹ ẹgbẹ́ CAN ni bàbá olùdarí àwọn Kristẹni lórílẹ̀-èdè Nàìjíríà. Adeboye tún tako ẹ̀sùn àti awuyewuye àhesọ ọ̀rọ̀ kan tó gba ìgboro kan pé ìjọ RCCG jẹ́ ẹ̀ka ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ All Progressive Congress APC. Ó fi kún pé ní gbogbo ìgbà ni ìjọ náà máa ń sọ̀rọ̀ lórí àwọn ìṣòro ìpèníjà tó ń dojúkọ àwọn aráàlú tó fi mọ́ ìṣòro ìpèníjà ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀. Àlùfáà náà tún ní tí adarí ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi CAN bá pè fún ìwọ́de àlàáfíà lórí ọ̀rọ̀ ìṣòro ìṣèjọba, ó ní òun máa kópa nínú ìwọ́de náà. Ó tẹnumọ́ pé ipò òun dúró lórí ìlànà à ń tẹ̀lé ju ọ̀rọ̀ òṣèlú dé lọ. Ó sọ pé òun ti ṣe ìwọ́de tẹ́lẹ̀ rí lásìkò ìṣèjọba Goodluck Jonathan. Adeboye tún sọ pé àwọn olóṣèlú lè wá ṣe ìsìn ní ìpàgọ́ ilé ìjọsìn àwọn, ṣùgbọ́n ó tẹnumọ́ pé àwọn kò ní fààyè gbà wọ́n láti sọ̀rọ̀ tàbí gbé pẹpẹ náà kalẹ̀ fún ètò ìpolongo. Ìyàwó mi ń rọbí lọ́wọ́ lásìkò tí mò ń kànṣẹ́ lọ́wọ́ ni o. Portable kí ọmọ tuntun ọmọkùnrin làǹtìlanti káàbọ̀ sí ilé ayé.
gbajúmọ̀ olórin takasúfè ní Habib Badmus tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ti ṣe bẹ́ẹ̀ kí ọmọ tuntun jòjòló ọmọkùnrin làǹtìlanti káàbọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ Ọmọbẹ́wàjí ẹwà sómi ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tó pàdánù ìdíje ẹ̀sẹ̀ kíkàn náà sọ́wọ́ oníwọ̀nranwọ̀nran orí ayélujára ní kàtà efe ẹni tó jáwé olúborí lẹ́kọ̀ọ́. Olórin náà ló kéde pé ìyàwó òun bímọ lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé lẹ́yìn wákàtí tí kàtà efe fìdí rẹ̀ rẹmi nípasẹ̀ ìpinnu gbogbogbò nínú èso ẹ̀sẹ̀ kíkàn ní Charles ní ring 4 tó wáyé ní gbọ̀ngàn Balmoral Hall. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ méjèèjì náà Portable sọ wípé ìyàwó òun ti bí ọmọkùnrin tuntun làǹtìlanti. Ó ní ọmọ náà sì jẹ́ òun lógún ju bẹ́líìtì lọ. Ó ní èèyàn lè ra bẹ́líìtì ṣùgbọ́n èèyàn kò lè ra ọmọ òun. Ó fi àìdùnnú rẹ̀ hàn lórí àbájáde ẹ̀sẹ̀ kíkàn náà tó sì tọ́ka sí àìṣòdodo nínú àbájáde náà. Ó ní wọ́n yan òun jẹ ni nínú ìdíje ọ̀hún. Ó sọ wípé wọn kò fẹ́ san bílíọ̀nù 23 náírà 23 billion naira. Ó ní òun lérò pé òun máa jó lọ sílé pẹ̀lú bẹ́líìtì òun ṣùgbọ́n ọmọ tuntun òun lòun kí káàbọ̀. Ó sọ èyí lásìkò tó ń dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ fún ọmọ tó bí náà. Ìyàwó Portable Ọmọbẹ́wàjí náà fìdí ọmọ tuntun tí wọ́n bí sáyé náà múlẹ̀ tó kọ sójú òpó rẹ̀ pé alihamdulilayi tó sì sọ pé ọmọ tuntun náà ti jẹ́ sísọ ní Jamal Iremide tó sì tún ṣàjọyọ̀ ọmọ bíbí náà nínú ọ̀rọ̀ rẹ̀ tó ṣàpèjúwe ọmọ náà gẹ́gẹ́ bí ìbùkún kékeré rẹ̀. Portable ní ọ̀pọ̀ mọ̀ fún ìgbé ayé awuyewuye tó ń gbé lọ́tún lósì tó sì ní ọ̀pọ̀ ọmọ láti ọ̀pọ̀ ìbáṣepọ̀ tó ní pẹ̀lú àwọn oríṣiríṣi obìnrin tó sì ti sọ tẹ́lẹ̀ nípa èròǹgbà rẹ̀ láti fẹ́ ìyàwó púpọ̀ sí i. Iya Olorin tó dolóògbé tí ọlọ́pàá ṣekú pa nípínlẹ̀ Delta ní kí wọ́n ṣekú pa àwọn agbófinró náà gẹ́lẹ́ bí wọ́n ṣe pa ọmọkùnrin òun. Ẹni tó bá pààyàn pípa ló yẹ kán pa òun náà ní ìyá olóògbé fẹ́ kí wọ́n fi ìdájọ́ náà ṣe. Ọjọ́ díẹ̀ lẹ́yìn tí àwọn agbófinró ṣekú pa ọmọkùnrin rẹ̀ tí wọ́n dè lọ́wọ́ lẹ́sẹ̀ lójúmọmọ ní Efurun nípínlẹ̀ Delta, Iya Olorin náà Ọ̀gẹ̀nẹ̀mí Ògìdì ti béèrè pé kí gbogbo àwọn agbófinró ọlọ́pàá tó lọ́wọ́ nínú ìṣekúpani náà jẹ́ dídájọ́ ikú fún bákan náà. Ògìdì tí ọ̀pọ̀ mọ̀ sí Méje àti OG Milan ló jẹ́ ẹni ọdún 28 28 years lásìkò tí ọlọ́pàá náà ASP Nuhu Usman yìnbọn pa lọ́jọ́ 26 oṣù kẹrin ọdún 2026. Olóògbé náà ni wọ́n náwó gan pé ó gbé nǹkan tó mú ìfura dání tí wọ́n di ìbọn Beretta àti àwọn ọta ìbọn sí nínú. Fídíò ìṣekúpani náà èyí tó ṣàfihàn rẹ̀ bí wọ́n ṣe dè lọ́wọ́ àti ẹsẹ̀ tí ó sì ń rawọ́ ẹ̀bẹ̀ fún ẹ̀mí ṣáájú kí ọlọ́pàá náà tó yìnbọn mọ́ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló gba orí ayélujára kan tí ìbínú ọ̀pọ̀ aráàlú sì rú sókè. Ọ̀pọ̀ faraya nípa bí ọlọ́pàá náà ṣe ṣekú pa arákùnrin náà nípakúpa láì gbọ́ tẹnu rẹ̀ rárá bó ti wù kó mọ̀. Ìyá rẹ̀ tó sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú News Central lọ́jọ́ Ẹtì Friday sọ wípé òun ò sí lábẹ́ pé ìdájọ́ òdodo yóò ra ẹ̀mí ọmọkùnrin òun padà. Ó sọ wípé kì í ṣe pé yóò dá ẹ̀mí ọmọkùnrin òun padà sáyé ṣùgbọ́n òun mọ̀ pé Nàìjíríà gbìyànjú fún òun. Ó béèrè pé gbogbo àwọn tí wọ́n gbé afurasí lọ ibùdókọ̀ náà yẹ kí wọ́n jíyìn ohun tí wọ́n ṣe bákan náà. Ó sọ wípé òun fẹ́ kí wọ́n fi awakọ̀ tó gbé ẹrù náà ránṣẹ́ láti sapẹlẹ sí ibùdókọ̀ àti alága ibùdókọ̀ náà jófin. Ó tẹ̀síwájú nípa bíbéèrè fún ṣíṣe ìdájọ́ fún àwọn agbófinró ọlọ́pàá 4 tó fi mọ́ èyí tó yìnbọn ṣekú pààyàn tó wà níkàlẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ó ní irú ikú tí wọ́n fi pa ọmọ òun ní kí àwọn ọlọ́pàá náà kú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti fi gbòòrò òfin gbé Usman, wọ́n sì ti taari rẹ̀ lọ olú iléeṣẹ́ ọlọ́pàá l'Àbújá fún ìgbésẹ̀ ìjìyà tó tọ́ lẹ́yìn ìbínú aráàlú tako ìwà àṣìlò agbára àwọn ọlọ́pàá. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Bright Dafe fìdí rẹ̀ múlẹ̀ lórí ìkànnì amóhùnmáwòrán Channels Television pé Usman yóò kojú ẹ̀sùn ìpànìyàn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Yẹmi Oyèníyì ṣàpèjúwe yíyin ìbọn ṣekú pààyàn ọ̀hún gẹ́gẹ́ bí ìwà ìṣekúpani nípa ṣíṣe ìdájọ́ lọ́wọ́ Ààrẹ ni. Ó wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí olóògbé tó sì mú dá wọn lójú pé ìdájọ́ òdodo yóò farahàn. Ẹbí ọlọ́kadà tó kú nìbàdàn lẹ́yìn táwọn ọlọ́pàá dá dúró ké gbàjarè o tí iléeṣẹ́ ọlọ́pàá sì ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Ẹbí ọkùnrin ọlọ́kadà tó kú lẹ́yìn táwọn ọlọ́pàá dá dúró lágbègbè Mọ́níyà nílùú Ìbàdàn ti ké gbàjarè lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ambali Salisu tó jẹ́ ẹ̀gbọ́n Sanni Salisu ọlọ́kadà
tó dolóògbé lágbègbè Mọ́níyà nílùú Ìbàdàn sọ fún BBC Yorùbá wípé ọlọ́pàá ló fi igi gbá àbúrò òun ní àyà tí ó sì ṣubú láti ibẹ̀. Ambali sọ pé ìgbà tóun lọ sí Kára lágbègbè Ẹlẹ́yẹlé lòun rí báwọn èèyàn ṣe pọ̀ nílé ìwòsàn kan, èyí tó jẹ́ kóun béèrè wípé kí ló ṣẹlẹ̀ níbẹ̀. Ó ní òun kò tiẹ̀ mọ̀ pé àbúrò òun gan ni nǹkan ti ṣẹlẹ̀ sí. Ambali ṣàlàyé wípé nígbà tóun sọ̀kalẹ̀ lòun rí pé àbúrò òun lẹni náà táwọn èèyàn torí rẹ̀ péjọ. Ó ní ọlọ́pàá kan tó ń ṣiṣẹ́ ní Kára tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim ló ṣekú pa Sanni. Ohun tí òun sì gbọ́ ni pé ọlọ́pàá náà béèrè owó lọ́wọ́ Sanni, ó sì fún un lówó náà. Àmọ́ ọlọ́pàá ọ̀hún ní owó tó fóun kéré. Báyìí ni Sanni dá lóhùn pé òun kì í ṣe ọlọ́kadà àti pé òun kó ẹrù òun lọ sí ọjà ni. Báyìí ni ọlọ́pàá náà sọ pé òun kò ní gbà, tó sì yọ kọ́kọ́rọ́ lẹ́nu ọ̀kadà rẹ̀. Ó ní àbúrò òun tí í ṣe ọkùnrin ọlọ́kadà náà bẹ ọlọ́pàá náà títí àmọ́ kò kúrò lórí ọ̀kadà rẹ̀. Lẹ́yìn náà ni ọlọ́pàá ọ̀hún fi igi gbá Sanni láyà tó sì ṣubú tí ó sì fi áńkọ́ọ̀bù sí i lọ́wọ́. Nígbà tí ó rí bí ọmọ náà ṣe ń ké ìrora ló gbé e lọ sí ilé ìwòsàn, àmọ́ eléru ti sungi kí ó tó gbé dé ilé ìwòsàn. Ẹbí olóògbé náà wá sọ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn ò ní gba òkú Sanni lọ́wọ́ wọn. Báyìí ló ṣe gbé òkú rẹ̀ kalẹ̀ tí ó sì sálọ gẹ́gẹ́ bí Ambali ṣe ṣàlàyé. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé ọlọ́pàá kò fi igi lu ọlọ́kadà náà rárá. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Ọláyínká Àyànládé ní ìwádìí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fi hàn pé ọlọ́pàá kò fi ọwọ́ kan ọlọ́kadà náà. Àyànládé sọ pé ìdádúró àti àyẹ̀wò táwọn ọlọ́pàá méjì náà ń ṣe lópòpónà Mọ́níyà lọ́jọ́ náà ní Ìbàdàn ní kì í ṣe eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá fọwọ́ sí. Kò sí ẹni tó rán àwọn méjèèjì ní iṣẹ́ tí wọ́n lọ ṣe lójú pópó. Èkejì ni pé wọ́n dá ọlọ́kadà kan tí a mọ orúkọ rẹ̀ sí Sálísù dúró. Bí àwọn ọlọ́pàá méjì náà ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú Sálísù ló ṣàdédé ṣubú tó sì bẹ̀rẹ̀ sí pòfóló. Wọ́n ní lẹ́yìn náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn níbi táwọn dókítà ti sọ pé ó ti kú. Àyànládé ní àwọn ọlọ́pàá tí wọ́n dá ọlọ́kadà náà dúró ti wà ní àtìmọ́lé báyìí. Ó ní ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ẹnikẹ́ni tí ajé ìwà ìbàjẹ́ náà bá sí mọ́ lórí yóò fojú winá òfin. Ọ̀gbẹ́ni Àyànládé kò ṣàì bẹnu àtẹ́lu bí àwọn èèyàn kan ṣe dáná sun ọ̀pọ̀ dúkìá olówó iyebíye ní àgọ́ ọlọ́pàá tó wà ní Mọ́níyà lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀wẹ̀ ẹ̀gbọ́n olóògbé náà sọ pé àwọn ti sin òkú Sanni torí àwọn ti gbà fún Ọlọ́run lórí ikú rẹ̀. Ó ní àwọn ò ṣẹjọ́ ṣùgbọ́n òun yóò rọ ìjọba láti ṣèrànwọ́ fún ẹbí rẹ̀ torí ìyàwó méjì ló ní ó sì bímọ 4. Ambali fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀kan lára àwọn ìyàwó olóògbé náà Sanni ṣì wà nínú oyún. Ìjọba Amẹrika ní àwọn ti dẹwọ ìrànwọ àwọn sí Nàìjíríà bí ìjọba Tinubu kò ṣe rẹ́yìn ikọ̀ afẹ̀jẹ̀wẹ̀ alakatakiti ẹ̀sìn tó ń ṣekú pa Krísítẹ́nì. Ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ Amẹ́ríkà ti ń ṣiṣẹ́ lórí àbádòfin kan tí yóò dẹwọ́ ìrànwọ́ ìjọba ilẹ̀ náà fún ìjọba Nàìjíríà tí yóò jẹ́ ìjìyà fún bí àwọn agbébọn ṣe ń gbẹ̀mí àwọn ọmọlẹ́yìn Krísítì. Asòfin kan nínú ẹgbẹ́ òṣèlú Republican Riley Moore ti kan sára sí àbádòfin náà lójú òpó ayélujára Twitter rẹ̀. Moore sọ pé lóòótọ́ ni àwọn agbébọn ṣekú pa àwọn Krísítẹ́nì ní Nàìjíríà tí ìjọba Nàìjíríà kò sì ṣe nǹkan kan nípa rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ Moore ní ìjọba Tinubu ti kùnà láti ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí àlàkalẹ̀ tí ìjọba ilẹ̀ Amẹ́ríkà là kalẹ̀ láti tẹ̀síwájú ìrànwọ́ rẹ̀ fún Nàìjíríà. Òfin tuntun yìí tí àwọn akọ̀ròyìn BBC ti rí ké sí ìjọba Amẹ́ríkà láti gbẹ́sẹ̀ lé ìdá 50% owó ìrànwọ́ tó yẹ kó fi ránṣẹ́ sí ìjọba Nàìjíríà. Ṣáájú ni Amẹ́ríkà ti sọ fún ìjọba Nàìjíríà pé kó wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ, pàápàá bí àwọn alakatakiti ẹ̀sìn ṣe ń ṣekú pa àwọn ọmọlẹ́yìn Krísítì ní Nàìjíríà. Ìjọba Amẹ́ríkà ń retí kí ìjọba Nàìjíríà gbé ìgbésẹ̀ láti fòpin sí ìṣekúpani náà àti láti fi ojú gbogbo àwọn tó wà nídìí àwọn ìkọlù ọ̀hún léde kí wọ́n sì kojú ìjà tó tọ́ lábẹ́ òfin. Wọ́n ń retí kí Nàìjíríà tún pèsè ilégbèé tuntun àti ètò ààbò
fún àwọn tí ogun ẹ̀sìn náà sọ di aláìnílé lórí. Mọ́ fi kún pé ìjọba Amẹ́ríkà kò ní la ojú rẹ̀ sílẹ̀ kí wọ́n máa gbógun ti àwọn ọmọlẹ́yìn Kristi. Mọ́ wà lára àwọn tó máa ń fọn rere ọ̀rọ̀ ààrẹ Donald Trump pé lóòótọ́ làwọn alakatakiti ẹ̀sìn ṣekú pa àwọn ọmọlẹ́yìn Kristi ní Nàìjíríà. Àmọ́ ṣá, ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ náà bá ń jẹyọ ní ìjọba Nàìjíríà máa ń sọ pé kò sí ohun tó jọ ìṣekúpani àwọn Kristẹni ní Nàìjíríà. Wọ́n ní kì í ṣe àwọn ọmọlẹ́yìn Kristi nìkan ní àwọn agbébọn kojú ìjà sí ní Nàìjíríà, nítorí bí wọ́n ṣe ń pa Kristẹni náà ni wọ́n ń pa àwọn Mùsùlùmí. Nínú oṣù kejìlá ọdún tó kọjá, ìjọba Amẹ́ríkà fi àdó olóró ránṣẹ́ sí Nàìjíríà láti pa àwọn agbésùnmọ̀mí ní Sokoto. Ìjọba Nàìjíríà sọ pé ìjọba Amẹ́ríkà kò dá ìkọlù náà ṣe láàyè ara rẹ̀ àti pé àjọṣepọ̀ àwọn méjèèjì ni. Ó tún ṣẹlẹ̀ o, àwọn èèyàn ẹ̀yà Haúsá jáde fẹ̀hónú hàn fún ikú ọlọ́kadà kan tí wọ́n ló tún tọwọ́ ikọ̀ agbófinró ọlọ́pàá wáyé nílùú Ìṣẹ́yìn. Gẹ́gẹ́ bí ó ṣe hàn dé lórí ayélujára ìkànnì Facebook Ìṣẹ́yìn FM TV, wàhálà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ lágbègbè kan nílùú Ìṣẹ́yìn fún bí àwọn èèyàn ẹ̀yà Haúsá agbègbè náà ṣe tú jáde ṣe ìfẹ̀hónúhàn lórí bí ikú ọ̀dọ́kùnrin ọlọ́kadà kan ṣe ti ọwọ́ ikọ̀ agbófinró ọlọ́pàá wáyé. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lágbègbè Níkò lójú ọ̀nà Ìṣẹ́yìn sí Ọ̀yọ́, nínú èyí tí ọ̀dọ́kùnrin ọlọ́kadà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Yehusa Umaru pàdánù ẹ̀mí rẹ̀. Ó sojú mi kòró kan tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé ọ̀dọ́kùnrin ọlọ́kadà náà Yehusa Umaru jẹ́ yíyìnbọn lù lásìkò ìbápàdé rẹ̀ pẹ̀lú àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá Ọ̀yọ́ State Police Command tí wọ́n ń ṣiṣẹ́ mójútó lílọ bíbọ̀ ààbò agbègbè náà. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò kan tó gbòde lójú òpó ayélujára ìkànnì Facebook tí ó ṣàfihàn àwọn ọlọ́kadà, àwọn èèyàn ẹ̀yà Haúsá agbègbè náà nílùú Ìṣẹ́yìn tí wọ́n kóra jọpọ̀ sójú pópó ojú ọ̀nà tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo lórí ikú akẹgbẹ́ wọn. Ìfẹ̀hónúhàn náà ló dàbí ẹni fa wuyewuye ìbẹ̀rùbojo àwọn èèyàn agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Àwọn èèyàn ìlú Ìṣẹ́yìn níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀ ló ti wá korojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí ó bani lọ́kàn jẹ́, tí wọ́n sì rọ àwọn aláṣẹ láti dìde sí ọ̀rọ̀ náà ní kíámọ́sá kí wọ́n ó sì rí dájú pé wọ́n fi ìyà tí ó tọ́ jẹ ẹni tó yìnbọn ṣekú pa ọlọ́kadà náà. Ẹ̀wẹ̀, títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìṣẹ́yìn tàbí ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kò tí ì sọ̀rọ̀ tàbí fèsì lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ èyí tí ó ti dín ìfọkàntán àti ìfọkànbalẹ̀ lórí àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá sí àwọn èèyàn ìlú kù. Àwọn èèyàn ti wá rọ ìjọba láti tètè gbé ìgbésẹ̀ kánmọ́nkóbo lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá dènà ìkọlù míì ní Angwan Rukuba. Wọ́n fi gbòòrò òfin gbé àwọn 9 nípínlẹ̀ Plateau. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ wípé àwọn ti nawọ́ gán àwọn èèyàn 9 tó lọ́wọ́ nínú ìkọlù mìíràn tí wọ́n fẹ́ ṣe sílùú Angwan Rukuba níjọba ìbílẹ̀ Jos nípínlẹ̀ náà. Àwọn afurasí 9 náà ni wọ́n fojú wọn hàn dé nípasẹ̀ kọmíṣánná ọlọ́pàá Pasitọ E.A lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà lọ́jọ́ Ẹtì Friday fún dídá ọ̀pọ̀ oríṣiríṣi ọ̀ràn. Gẹ́gẹ́ bí E.A ṣe wí, àwọn afurasí 9 tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Sarasuka ló jẹ́ fífi gbòòrò òfin gbé nílùú Jos bí wọ́n ṣe ń gbìyànjú láti ṣèkọlù lójúnà láti gbẹ̀san ìṣekúpani àwọn mọ̀lẹ́bí wọn lásìkò ìkọlù ọjọ́ ìmọ̀pẹ Palm Sunday Ìgbòho lágbègbè náà, níbi tí ó lé ní 30 àwọn èèyàn ti jẹ́ ṣíṣekúpa. Ó sọ pé lára àwọn tí àwọn fojú wọn hàn dé ní àwọn ọmọ ẹgbẹ́ Sarasuka 9 tí wọ́n ń gbìyànjú láti gùnlé ìkọlù sílùú Angwan Rukuba. Wọ́n sọ pé àwọn ń palẹ̀mọ́ láti gbẹ̀san ìkọlù tó kọjá lágbègbè náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn tún rí àwọn ohun ìjagun ìbọn pẹ̀lú àwọn nǹkan ìjagun míì gbà padà kúrò lọ́wọ́ wọn. Ẹlòmíràn tí wọ́n tún fojú rẹ̀ hàn dé nípasẹ̀ kọmíṣánná ọlọ́pàá ní akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú Jos, ẹni tí wọ́n ká ìbọn àti orí èèyàn mọ́ lọ́wọ́. E.A tún ṣàfihàn ikọ̀ afurasí kan tó lọ́wọ́ nínú ìṣekúpani olùdánilẹ́kọ̀ọ́ amára àti okun jí pépé Ebubechukwu Kelvin Ihonu, ẹni 40 ọdún. Kelvin ló jẹ́ ṣíṣekúpa lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ìkọlù sí ìlú Angwan Rukuba tí wọ́n sì ṣàwárí òkú rẹ̀ lẹ́bàá ilé
iléèwé gíga fásitì tìlú Jos. Ìfigbóró òfin gbé afurasí náà ló wáyé lẹ́yìn tí wọ́n ṣàwárí fóònù olùfarakásá náà lọ́wọ́ ọ̀kan lára wọn, èyí tó darí àwọn ọlọ́pàá lọ́ọ̀dọ̀ àwọn tó jọ lọ́wọ́ nínú ìwà ọ̀daràn náà. Iléeṣẹ́ ọlọ́pàá tún ṣàfihàn àwọn afurasí kan fún àwọn ìwà àìtọ́, ìwà ọ̀daràn, ìfipábánilòpọ̀ àti àwọn ìwà ọ̀daràn burúkú míì. Ọ̀kan lára àwọn tí wọ́n náwó gan ní afurasí afipábánilòpọ̀ Longan Joshua, ẹni ọdún 19 years, ẹni tí ọwọ́ pálábá rẹ̀ sége lásìkò tó ń fi tipátipá bá ọmọbìnrin kékeré ọmọ ọdún kan lájọṣepọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ àti òmíì. Kọmíṣánná sọ wípé Douglas Madaki, ẹni ọdún 19 years, lábúlé Ìkúkúnú Túndún Wàdá níjọba ìbílẹ̀ Àríwá Jos ló ṣe bẹ́ẹ̀ jẹ́ nínáwó gan fẹ̀sùn fífipá bá ọmọdébìnrin ọmọ ọdún 7 lájọṣepọ̀ láìmọye ìgbà, tó sì kìlọ̀ fún pé kó má ṣe sọ fún ẹnìkankan. Ó sọ wípé gbogbo àwọn ẹjọ́ náà ti wà lábẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ àti pé àwọn afurasí náà ni yóò jẹ́ títari lọ ilé ẹjọ́ gẹ́lẹ́ tí ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Ó lágbára o, agbébọn kọlu ibùdó ọlọ́pàá ní Kwara, ìbọn pa 3 tí 2 míì sì fara pa. Àwọn agbébọn tí wọ́n ṣọṣẹ́ ní ìjọba ìbílẹ̀ Kayama ní apá àríwá ìpínlẹ̀ Kwara kò tí ì dẹ́kun iṣẹ́ ibi wọn. Ṣe ni wọ́n tún ya wọ ibùdó àwọn ọlọ́pàá ní ìlú Tenebo níbi tí wọ́n ti ṣekú pa ọlọ́pàá 3 nígbà tí 2 míì sì fara pa. Olùgbé agbègbè ìlú náà kan tó sọ pé kí àwọn oníròyìn fi orúkọ bo òun láṣìírí ṣàlàyé pé láti ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì Friday ni àwọn aráàlú ti fura pé wọ́n ti wọ̀lú. Ó ní bí àwọn agbébọn náà ṣe ń gbé alùpùpù wọn kọjá lọ sí ìlú Tenebo ni àwọn aráàlú tí wọ́n gbà kọjá ti rí wọn, tí wọ́n sì ń wòye ìlú tí wọ́n tún ti ń lọ ṣe ìkọlù sí. Ìgbà tí wọ́n rí i pé ọ̀nà Tenebo ni wọ́n gbà lọ, wọ́n ránṣẹ́ sí wọn kí wọ́n gbáradì nítorí àwọn tí wọ́n rí tí wọ́n kọjá lọ sí ìlú wọn. Lórí ọ̀rọ̀ yìí ni àwọn ọdẹ fi pe ara wọn jọ, wọ́n sì tún fi tó àwọn ọlọ́pàá mobile tí wọ́n ń ṣọ́ agbègbè náà létí. Gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ tí wọ́n sì ń wá àwọn oníṣẹ́ ibi náà káàkiri inú ìlú. Ó ní ìgbà tí wọ́n wá wọn tó bí aago 10 alẹ́ tí wọn kò kófìrí wọn ni olúkúlùkù padà sí ibùba rẹ̀, àmọ́ pẹ̀lú ìgbáradì ni. Aráàlú náà tẹ̀síwájú pé inú igbó lẹ́bàá ìlú ni àwọn agbésùnmọ̀mí náà farapamọ́ sí, tí wọ́n sì ń pètepèrò àti ṣe àkọlù tí wọ́n padà ṣe. Ó ní bí wọ́n ṣe wọlé ni wọ́n lọ tààrà sí ibùdó àwọn ọlọ́pàá, wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ níbẹ̀. Ó wá ṣe ládùúrà pé àfi kí Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn tí wọ́n ń dọdẹ wa. Ṣáájú ni àwọn ọlọ́pàá ti fura pé ó ṣeéṣe kí wọ́n ti wà nínú ìlú, àmọ́ kò sẹ́ni tó lè sọ ibi tí wọ́n yóò gbà yọ. Àmọ́ ìbọn bá àwọn ọlọ́pàá 3 nígbà tí àwọn yòókù ṣe ní mọ̀jàmọ̀sá. Àwọn ọlọ́pàá yòókù fẹsẹ̀ fẹ́, ṣùgbọ́n wọ́n padà wá lójú ẹsẹ̀ láti kojú wọn. Bí àwọn ọlọ́pàá ṣe ń yìnbọn náà ni àwọn ọlọ́dẹ náà yin tiwọn, tí àwọn agbébọn náà sì ń padà júbà èrò nígbà tí ipa wọn pin. Aráàlú náà tẹ̀síwájú pé ìgbà tó di pé ìjà náà le, àwọn agbébọn ọ̀hún sá lọ látàrí pé ìbọn àwọn ọdẹ àti ti àwọn ọlọ́pàá ò jẹ́ kí wọ́n lè dúró ṣe ohun tí wọ́n wá ṣe. Ó fi kún pé àwọn agbébọn náà pọ̀ tí wọ́n wá pẹ̀lú alùpùpù, àmọ́ òun ò lè sọ ní pàtó iye tí wọ́n jẹ́. Lẹ́yìn ìbéèrè lórí ohun tí àwọn agbébọn náà wá ṣe nínú ìlú, olùgbé náà sọ pé ohun tí òun rò ni pé wọ́n wá láti pa àwọn aráàlú àti láti jí àwọn èèyàn kó lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní wọ́ọ́rọ́ nínú oṣù kejì ọdún yìí. Ó sọ pé ohun tí wọ́n fẹ́ máa ṣe báyìí nìyẹn, kí wọ́n wọ ìlú pa àwọn ènìyàn nípakúpa kí wọ́n sì tún jí ọ̀pọ̀ gbé sá lọ. Àmọ́ wọn ò rí ìyẹn ṣe mọ́ nítorí pé gbogbo ìlú ni wọ́n ti gbáradì báyìí. Kò sí ìlú tó fẹ́ kí irúfẹ́ ìkọlù wọ́ọ́rọ́ ṣẹlẹ̀ sí àwọn, nítorí títí di ìsinsìnyí àwọn tí wọ́n jí kó lọ ní wọ́ọ́rọ́ ò tí ì gba òmìnira. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá Kwara ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ látọwọ́ agbẹnusọ rẹ̀ Èjìrẹ́ Adétún Adéyẹmí. Ọ̀rọ̀ náà ló fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn lórí òpó WhatsApp rẹ̀. Ó sọ pé ó ṣeni láàánú pé ìkọlù ṣẹlẹ̀ ní ibùdó àwọn ọlọ́pàá, àmọ́ òun máa pèsè ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ náà láìpẹ́.